Káàsán. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àkọ́lá Jímọ̀ tèní. Ẹ̀mí wọ́n sọ̀pọ̀ rẹ̀ láyé ní agbára Ọlọ́run. Àsìkò múra àwẹ̀ Ramadan tí ń bọ̀ wá wẹ́rẹ́wẹ́rẹ́. Yóò bá wa láyé, yóò sì bá wa láàyè wa. Kò á ní bá wa lásán, yóò bá wa pẹ̀lú owó lọ́wọ́ ni. Ọlọ́run ọba wa rọ̀ wá lọ́rọ̀, yóò fún wa lálàáfíà ara tá a fi lè gbà á. Lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀, àní bọ̀rọ̀ lọ lágbára Ọlọ́run. Ǹjẹ́ àwọn ènìyàn á máa gba ògo ẹ̀dá? Tá à ń bá lọ, ayé máa gba ògo ènìyàn. Gbogbo ẹni tọ́lọ́run ọba àlékè ọlá dá wá sáyé olóríire ni gbogbo wa. Ṣùgbọ́n ọmọ ènìyàn burú púpọ̀ jù. Ọmọ ẹ̀yìn ń gbàbọ̀dè fún ọ̀gá. Ìyàwó ń gbàbọ̀dè fún ọkọ. Ọmọ ń gbàbọ̀dè fún bàbá rẹ̀. Má gbàgbé o, Júdásì ọmọ ẹ̀yìn Jésù ni. Ó gbàbọ̀dè fọ́gá ẹ̀. Ìyàwó ànábì Lútù, ó kìlọ̀ fáwọn aráalé rẹ̀, ẹ jẹ́ á kúrò láàrin ìlú yìí o, àtàwọn mùsùlùmí tó gbà fún. Ẹ má wẹ̀yìn o, ẹ má ìwẹ̀yìn o, torí pé Ọlọ́run ọba ó fẹ́ bínú sí àwọn ìlú táwọn ti fẹ́ jáde. Ó wá fẹ́ rọ òjò iná àti òkúta lé wọn lórí. Ìyàwó ìwẹ̀yìn, ó dòkúta ayọ̀. Ìyàwó gbàbọ̀dè fọ́kọ rẹ̀ àbí ó gbàbọ̀dè torí kò kọ̀ gbọ́ kìlọ̀. Ọmọ ànábì Nóhù alayhi salam, bàbá rẹ̀ pariwo títí ọmọ yìí gbà fọ́lọ́run, Ọlọ́run làásìn, Ọlọ́run làásìn. Ó ní kíni? Omi fẹ́ palẹ̀ ayọ̀ ń bo òun àṣà lórí òkè ni. Kò sí ohun tí ó ṣẹlẹ̀ yẹn lọ́pọ̀ ń ta láyé òde òní, láyé fi rí bó ti rí yìí. Tí gbogbo àwọn àfáà bá ṣe wáàsí fáwọn èèyàn wa ní àwọn ọkọ̀ sáyé yìí náà jàre, kò sí kíní kan nìkan má parọ́ kan fáwọn jàre. Nínú gbogbo ohun tọ́lọ́run ọba dá àwọn èèyàn lọ́lọ́run ọba fẹ́ràn jù, àwa náà la sì gọ̀ jù. Tí ṣéǹjì díẹ̀ bá ti rọra wà lọ́wọ́ ẹlòmíì báyìí, ìgbéraga dé. Ohun tó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí wàhálà ojú pé wọ́n gbà pé béèyàn bá ti lówó kò ní ṣòro mọ́. Olówó gan ni ìṣòro rẹ̀ pọ̀. O ò lè rólówó kọ́kọ́lé kọ́ má sí ọgbà ẹ̀wọ̀n kékeré kan sí. Oníbàwọ̀ ló ti rí gbogbo yẹn ní wẹ̀wọ̀n lágbára Ọlọ́run o. Olówó ti rin mọ́ra ẹ̀ ní irin. Kan géètì kó tó wọlé. Ṣùgbọ́n lè tálíkà ó lè fipá sílẹ̀kùn gan pàápàá. Táwọn alẹ́ yìí o, wọ́n jáde sí ọ. Tálíkà títí ń retí ẹni tí ó béèrè ẹ̀tẹ́lẹ̀ tí ó fún un nìkan. Wọ́n lọ lẹ́kí wò bí wọ́n bá jẹ́ wọlé. Gateman pọ̀ káàkiri ni. Olówó kan kì í fẹ́ kí aburú ó sí àwọn. Bẹ́ẹ̀ náà ni wọn kì í fẹ́ kí àárẹ̀ ò sí àwọn. Ẹgbẹ́ bí kékeré bá ti ṣẹlẹ̀ mí pẹ́ káwá ìlú òyìnbó ni wọ́n ń lọ. Wọ́n tún bẹ̀rù ásídẹ́ǹtì, wọ́n yẹ fẹ́ kúkú ásídẹ́ǹtì àná òun fly ní jàre. Wọ́n lè jó lè kàn dáhùn lọ́nà. Wọ́n lè jẹ́ dírẹ́fà kan lọ, àwọn èèyàn máa lọ dábò àwọn lójú ọ̀nà yàbá ogun plane. Ọlọ́run sì gbọ́n jù wá lọ. Ẹni tí ọlọ́dún kan ò ní lọ́dún méjì, ọlọ́dún mẹ́wàá ò ní lọ́dún méje. Ọlọ́run kò sí wá lẹ́lẹ́mìí gúgú. Ọmọ ológo là ń bá bọ̀.
tí a bá wáyé àwọn èèyàn gbìyànjú nù kásàdúà ọ̀gá Nàìjíríà jẹ́ ìṣòro àmọye ìṣòro ọlọ́jọ́ mẹ́jọ oní 21 oní 41 oní 91 days ẹlẹ́mìí sì ń gòkè ojoojúmọ́ àwọn àfọ̀yé má sọ Kùránì kalẹ̀ ní ojoojúmọ́ ìwọ lẹ́lòmíì fi ń jẹ́ fi ń wà lójú kan náà àwọn ẹni bí pọ̀ ààrẹ tí kálukú sì ń sá ni pé káwọn tẹ ẹnìkan mọ́lẹ̀ káwọn ò fi gòkè èrè rẹ̀ ni wọ́n ń sá ayé ò sì rí bẹ́ẹ̀ ẹ̀mí ayé gùn jẹ̀mí èèyàn lọ ilé ayé kì í ṣogun àwọn èèyàn tá a wà nílé ayé la sọ ilé ayé dogun ayé ò yípo bọ́lọ́run ṣe dá ayé náà ló sì wà látijọ́ tó ti wà ọ̀gbà níbi ọ̀run tí ń yọ ní tí ń yọ níbi òjò sì ti ń ràn náà ní tí ń rọ̀ òjò kan ọ̀rọ̀ látilẹ̀ lọ òkè rí òkè náà lòjò tí ń rọ̀ oòrùn òkè náà ní sì tí ń ibi títí ń yọ ní tí ń yọ ibi tí sì ń wọ̀ sí náà ní ń wọ̀ ọ̀tán àbí ọ̀tán gbogbo ohun tọ́lọ́run ọ̀fẹ́ làwọn èèyàn sọ dẹ̀tọ́ ni wàhálà fi dé láyé gbogbo àwọn tí ń fipá wówó nǹkan mẹ́ta náà wọ́n ń lé kọ́ máa kóbìnrin káàkiri wọ́n máa lo òtẹ́ oríṣiríṣi wọ́n máa fà àwọn obìnrin ṣe fàájì kiri wọ́n sì máa ra mọ́tò bọ̀m̀bọ̀m̀bọ̀ mọ́tò láńláńlá bàbá tó rọ agbára owó ẹ̀ bá ka kọ́ra jẹ́ẹ̀tì dẹ̀ǹdẹ̀ kọ́ máa fly káàkiri ṣùgbọ́n èmi ọ̀rọ̀ kọ̀ sàárè rí o wọ́n bá tẹ ẹ̀rọ ra pósí wọn kàn mọ́nú igi kan wọ́n ó rí ọmọ bẹ́ẹ̀ lọ́ba tán ìlú ni wọ́n fi gbé ọwọ́ bẹ̀ wọ́n ọmọ tó ń bá pàdé lọ́hùn ọlọ́mọ para báyìí o ẹ jẹ́ ká sáré ayé mọ níwọ̀nba ayé ò sí sáré rẹ̀ ara rẹ̀ ni kò sáré ó sì bọ́ lọ́hùn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀mí ayé kúrú púpọ̀ àsìkò tá a lò ní sàárè pọ̀ ju tayé yìí lọ ọ̀nà tí ayé fi gbògo ẹ̀dá àáka pọ́ǹtì bíi mẹ́ta fún wa àti ohun tó wà lábẹ́ rẹ̀ àti ń ba àbọ̀wọ́ tójọ́ mẹ́ta tẹ́lẹ̀ àwọn iṣẹ́ kan ń bẹ tí àwọn èèyàn wa máa ń ṣe báyà bí iṣẹ́ alábàárù ẹni wọ́n bá rajà máa 12 rí àbí kóòdù mọ́ta alábàárù ọlọ́run ní sí gbogbo ìwà alábàárù o ẹ wá bá wọn gbẹ́rù yìí gbogbo ẹrù kọ́ ẹrù nǹkan míì wọ́n dì í kalẹ̀ kì í ṣẹrù ètùtù ni ọwọ́ á níye èèyàn tó gbọ́dọ̀ rù ú alábàárù ìdúmàgbò sọ̀kalẹ̀ wọ́n fún lówó láti wọ́n tún wá wá alábàárù áyá kìnnì kan tó bá gbé bẹ́ẹ̀ fáá yóò gbé wọkọ̀ yóò tún gbé lọ bòmí tó bá tún dé bòmí yóò tún ṣe bẹ́ẹ̀ àṣírí àwọn ẹni bí ni mò ń dọ́gbọ́n sọ fún yíyan o ìgbà tí àwọn tí wọ́n rẹrù yẹn tí wọ́n bá wá délé bíi kẹlòmíì ṣàkíyèsí pé ọrùn wọ òun ẹrù wo lọ́mọ̀ tó ń gbé tọ́rùn fi ń wọ̀ ọ́ ẹ wo iye ẹrù tó gbé lójúmọ́ ọjọ́ kìíní yóò ní sọ wò ọjọ́ kejì kò ní sọ wò dáadáa ṣùgbọ́n nígbà tí ọbẹ̀ ìpéjọ́ méjì kìíní yóò bùrẹ́kẹ́ wọn lọ́rẹ́ òun dí òun ò tiẹ̀ lè lọ bí iṣẹ́ lónìí jàre ara òun fẹ́ wí àwọn ní malaria ni ọba ti méwúrẹ́ tó gbé gbogbo pọ̀ fi yọ̀ sí ọba ti mú ibà ní ọ̀pọ̀ ń ta ọba ti mú ara rẹ̀ ọ lọ kíní yẹ ọmọ àgbà bí àrò máa ń gbóná ẹ̀jẹ̀ ní
bá ti wá mílíkì tó sì gbó pọ̀ mọ́ ewé úgú tó bá ti mú ara rẹ̀ ọ̀ wálẹ̀ èyí máa ń kọjá ewé úgú òdì kọ́ máa ṣe wọ́nranwọ́nran ẹ à pẹ̀lú òkè bí wọ́n bá ti dogun ẹ pẹ̀lú òkè tí wọ́n máa sọ pé ẹrù wo ló rù ẹrù pọ̀ ẹrù wo lòun àmọ̀ tó ń rù iye ẹni ọba gbé ẹbọ yìí wọn ó sì bá a lọ. yẹ́ ọ́ máa yà wá lẹ́nu wípé jáyé ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe èyí tó jù bẹ́ẹ̀ gan lọ. ẹ wo àfarajọ tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní eré àbí Ìkòròdú tí gbogbo àwọn èèyàn ń sá kíjokíjo ta ló mọ̀ pé àwọn ẹni bí ń wúrú wà bú báyìí tí wọ́n máa la nǹkan mọ́yàn lórí ọwọ́ àdògùn kálukú wa ń dogun wọ́n máa fa wíńdò mọ́ra wọn lọ́wọ́ ẹ̀ máa wo nǹkan sọ yẹ kó rí bẹ́ẹ̀ torí pa afẹ́ lówó torí ẹ̀ la fi ń kìlọ̀ fún ẹ̀yin bàbá alátẹnujẹ ẹ̀yin àǹtí tí ó lè múdi ara ẹ̀ dúró torí láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ń dálégbà kí wọ́n má ti jà àtọkọ ẹni eléri ibú bí ìrọ́jú tẹ́lẹ̀ ni elùsí rí pé mi gan fara ẹ̀rọ ọkùn àárín ọ̀rẹ́ mi àmọ́ kí àdé bá ń wálé ilé wọn ń gbalé Mùṣín bá ń wá kan ọ̀rẹ́ mi kọ̀ wọ́n bá ń wá kan járe pẹ́ lórí ibú ẹ̀ ti ń ráyè á máa rojọ́ má bàa kẹ́rù òdìbẹ̀. ibi ọwọ́ débẹ̀ àwọn ọkùnrin oríṣiríṣi wọ́n máa wà inú rẹ̀ ó máa dùn ọ̀rẹ́ mi ó rí pé nǹkan ti yàtọ̀ eléré ibú èmi ti kó ọ̀rọ̀dọ̀ rẹ̀ mi ọ̀rọ̀ jẹ́ àmà àgbà 2,000 owó oúnjẹ ojúmọ́ tí wèrè ń fún mi àmàyà máa ń fún ẹ̀mí wọ́n ń tọ́jú mi ni àwọn náà máa gbé olùsí wọn ò sì tọ́jú ìyàwó wọn lé máa gbé káàkiri àmàkà ànínáwó ń ṣàgámù o àníkílódé òun ò kú ṣiṣẹ́ kan ọ̀yà ọwọ́ à ń bẹ́ẹ̀ yóò máa jẹjẹkújẹ káàkiri yóò máa jẹjẹkújẹ káàkiri nígbà àwọn bá lu àlùbáríkà tó da lára rẹ̀ wọn ò ní pe nọ́mbà rẹ̀ mọ́ wọn ó tún máa pẹ́ lòmíì nígbà ọba wa yíwọ́ fún pátápátá tí tọrọ ọba kọ́bọ̀ tó bẹ̀rẹ̀ sí ní rù tí ń gbẹ ọkọ rẹ̀ tó ní ọ̀dà tó fi ilẹ̀ ìyá máa pe nọ́mbà rẹ̀ àmọ́ ní ọkọ̀ máa pè Bàṣírá ṣé dáàdi yín ò sí nílé wọ́n mímí ẹ̀jẹ̀ ń jí sí nǹkan ti yàtọ̀ fún dáàdi wa o àwọn òyìnbó ní tiẹ̀ ń gbéṣẹ́ fún wọn lọ́wọ́ yìí owó yẹn ń ya ni dáàdi wa ti ń fẹ́ ọmọ kékeré kan o kódà wọn ò ní pẹ́ sí ìyàwó yọba bẹ̀rẹ̀ ògùn tòun ti bí òṣèré owó jẹun tára rẹ̀ ọ̀yá yẹn yọba bẹ̀rẹ̀ ògùn ẹ bá ń ṣe kọ́ má lè fẹ́ ọmọ yẹn àwọn eléré ibú tí wọ́n ti gbé wọ jẹjẹkújẹ káàkiri tẹ́ ń jọ ń lọ Ṣàgámù tẹ́ ń lọ Ìjẹ̀bú Igbó Ìjẹ̀bú kìíní kankan tẹ́ ń rí Ìbàdàn tẹ́ ń rí Àkúrẹ́ tí wọ́n ń gbé ọsẹ ọ̀ràn tí máa bí àwọn sì ti lo àlùbáríkà ara rẹ̀ nígbà ọba tiẹ̀ ká lára obìnrin tí ò ní tìjú yóò pe nọ́mbà rẹ̀ bàbá àbàṣírẹ́ tí ẹ̀ràn tíjọ́ kan mọ̀ pé mi mú tiẹ̀ ẹ mọ̀ pé mi mú bímọ fún yẹn ṣàánú mi bá àti ẹ̀fẹ́ ra wa mọ́ ẹ dá mi lókoòwò tọ́ra àwọn ti bí tí wọ́n ti lò ó pàtì yẹn wọn ò mú ṣàkọ́lẹ̀ wá mọ́ àwọn ti tún rẹ́ lómìn ìyẹ́ owó wà ń bẹ́ẹ̀ olóde sátidé ẹ jẹ́ ká rọra máa ṣe kò sírù gbádùn tó fẹ́ gbà tó lè gbánú kọ̀rọ̀ yàrá rẹ̀ kò sí irú gbádùn wo ló lè gbánú ilé rẹ̀ tó lè jẹran 10,000 tán lóòjọ́ ni rárá gbogbo ẹ̀ kalẹ̀ fáwọn ẹbí rẹ̀ kẹjọ máa gbádùn ara yín kò sí ohun tó kọ́ fọ́mìnrin dùn láyé tó kọjá ọ̀rẹ́ ọ̀rẹ́ le púpọ̀ ọ̀rẹ́ ó le púpọ̀ àwọn ọ̀nà táyé fi gba ògo ẹni
àti béèyàn ṣe é fògo ara rẹ̀ tọrẹ òun là ń kà fún yín yìí. ṣírú ẹni tó kọ́kọ́ ńlé fúnra ara rẹ̀ àṣàṣì la á pè é, ọkọ rẹ̀ ń fún 2000 owó oúnjẹ lójúmọ́. ìgbà wa fògo rẹ̀ tọrẹ fáwọn alálòpatì tán, ìgbà yẹn lọ wá ń wá mírèkù kiri ilé alálàáfáà àti ilé wòlíì. ọlọ́run ọba kì í sì sọba aládàpọ̀, o gbọ́dọ̀ dúró déédéé pẹ̀lú ọkọ rẹ ni. obìnrin mi máa ń parọ́ mọ́kọ rẹ o, alẹ́lẹ́rí ibú fẹ́ fi mí sówó ni ó, ẹ gbà mí o, torí kó lè rí bí kọ́kọ́ rẹ̀ lẹ̀ ni. nígbà wá sí lọ́ngbà abẹ́rẹ́ àárín ọdún mẹ́ta ọlọ́run ọba ti pín déédéé ni alẹ́sàlá bí akamẹ́lẹ̀ àkìmí ni. ìyàtọ̀ ó ti dé bá ọkọ yẹn níbi ọlọ́run lágbára jùlọ dé, ìyàtọ̀ ó ti dé bá, ọlọ́run ó ti ṣèdájọ́ kálukú fún pé ọ̀yá wọn náà máa kábàámọ̀ tiẹ̀ lọ́hùn, ọ̀yá wọn náà máa kábàámọ̀ tiẹ̀ lọ́hùn. kálukú ó ti wà ní ààyè ara rẹ̀ tí ó ti máa sọpẹ́. lára arú nǹkan báyìí pé kéèyàn máa ru ẹbọ káàkiri àbí bí àtẹnujẹ, èèyàn lè ti bẹ̀ jogún àrùn burúkú, èèyàn lè ti bẹ̀ dìdàkudà, tíkùn rẹ̀ ọ máa wú gbẹ̀ǹdù, wọ́n máa wá gbé e káàkiri, wọ́n máa gbé e káàkiri, wọ́n máa gbé e káàkiri. ẹ máa wo àwọn ẹlòmíì, ó lè jẹ́ wípé ẹnìyẹn lọ ìlú òyìnbó, ẹni náà lọ ìlú òyìnbó yìí ó ti lè wà lẹ́kọ̀ọ́ yìí gan. tí wọ́n bá rí i pé tí wọ́n bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ àtètè máa ṣe é, wọ́n wàá lọ wá oògùn ńláńlá, èyí àwífù kìnnìkan kìnnìkan ṣe, èyí kìnnìkan kìnnìkan ṣe, wọ́n máa gbogbo ẹ̀ lóríṣiríṣi. wọ́n bá pè fóònù ẹ̀, hello Kasali, èmi ni ń bọ́ sọ̀rọ̀, bá ń sẹ́ndì iye báyìí, kò ṣiṣẹ́ rẹ̀ sí lọ́wọ́ o, kò ṣiṣẹ́ rẹ̀ sí lọ́wọ́. ṣé torí pé tí ń gbé kó àbí pé tí wà ń lo òyìnbó, ìwọ ni wọ́n ní kó torí ìwọ ni wọ́n ní kó máa sìn. bẹ́ẹ̀ bá ti gba àwọn strange call báyìí tí ò nítumọ̀, kọ́kọ́ ṣàdúrà kó tó gbé. wala yakul makri shayla bi ali, wala yakul makri shayla bi ali, wala yakul makri shayla bi, Ọlọ́run dá padà. wàkúlì jálẹ̀ akọ̀ sáàkọlì báàtìlà nàlẹ̀ báàtìlà kánà sàópọ̀, wọlọ́run ìmọ́lẹ̀ dé òkùnkùn ọyẹ paradà. àwọn àṣkárù ayé alukurani tá a wí pọ̀ lọ rẹpẹtẹ. bọ́dà jẹ́ pé ọkọ̀dínmú náà láàmì lómi máa ámàlẹ́ fọ́jà alínà wọn àbámọ̀ sọ́rọ̀, ọlọ́run yóò sọ ọ́ dé ó kú dànù ni, kò ní ṣiṣẹ́ fún un. tiẹ̀ wá mọ̀ rẹpẹtẹ, a'udhu billahi minash shaitani rajim, a'udhu billahi minash shaitani, òwúyẹ mẹ́ta péré ó ti tó, gbé kọ́ọ̀lù ẹ̀, gbogbo ohun tó lò ní ṣiṣẹ́ lára rẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo àárín yìí ayé fi dògò ẹni láàmú. ẹlòmíì tó bá dáa fún ayé a máa fòògùn fà á wálé, oògùn wọn a máa fi fààyàn wálé, ẹ̀mí burúkú wọn ò fi fààyàn wálé. ẹnìyàn ò ní dúró mú nǹkan kan, ẹnìyàn á fòògùn fà wálé, ẹ dúró, báwo ni ó ṣe rógo rẹ̀ lò, wọ́nranwọ̀nran ni wọ́n máa ṣe kí, wọ́nranwọ̀nran ni wọ́n máa ṣe kí. wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ń rìn kiri títì, wọ́n pọ̀ bẹ́ẹ̀. ọmọ mi rántí arákùnrin kan gbà mo wà ní aláago méjì, ó ti lò 21 years ní Germany. Ọlọ́run kàn díjọ́ náà ni òun gbéra ń dájú òun fẹ́ lọ bí iṣẹ́,
ilé lòún ṣàrántí ilé tóun bá ti fẹ́ jáde àìrọ̀ ọ̀kẹ́rù rẹ̀ níṣẹ́ ànílé èmi dé òun tì láàrin ọjọ́ mẹ́ta òun dé Nàìjíríà o kọ̀ọ̀rán tí gbogbo ń tàn wí yìí o bá rẹ̀ balẹ̀ tán ni o Ọlọ́run wá sí àwọn èèyàn méjì ní làákàyè láàrin ẹbí wọn àbúrò rẹ̀ gangan pẹ̀lú ìyàwó ilé rẹ̀ gbogbo ohun tá a bá fẹ́ ṣe ni ọkọ òun máa ń nawọ́ sí wa láti wá jẹ́ wọ́n á jọ ń sọ̀rọ̀ yẹn àti àbúrò ọkọ ló sì mọ̀ mí ní ẹ̀jẹ̀ adébìkan ní àwọn òde bọ́dọ̀ òun yìí òjijì làwọn rí ìwá tó sì wálé yìí ọjọ́ kọ́mọlúàbí ọ wálé kódà lẹ́yìn pé fúláìtì tọ́wọ́ ṣéǹjì lówó tí ń bẹ lápò rẹ̀ ẹ gbádùn mi ìgbèyàn ń lọ ìlú òkè nísìn owó ọkọ̀ ìlú òkè 2000 ni àwa mú 35 lọ́wọ́ jọjọra wọn ọ̀dà ọmọ aṣọ méjì ṣòkòtò kan tó múra jàǹbá kú wá lè ìwọ Ọlọ́run kò sì gbádùn gbòde orí ní sàn pariwo orí o wọn lọ ọsibítù kínní lọ ọsibítù kejì wọn lọ fèyí fọrí túùlù ni fèyí fọrí túùlù ni fèyí fọrí àìsàn wá rí i pé wọ́n pe ìṣẹ̀dá rẹ̀ wálé lákọni wọ́n nítorí tó bá ti di ọwọ́ alálẹ́ di bí ọwọ́ aago 4 àbọ̀ pé wọ́n máa pariwo orí ni ṣùgbọ́n tí 5 bá ti ń lùbọ̀ wá yóò sùn dáadáa ọ̀rọ̀ rẹ̀ dẹ̀rọ̀ ìwọ ìyàwó ló kó bọ́kọ ẹ àwọn tó o máa mówó ń sojú wọn tó o máa fi ṣàdúrà pé tí wọ́n bá ń ṣe nǹkan bí tọ́ àwọn pé tó ọkọ mi náà tó sì wà ní kinní ẹ bá ń ṣàdúrà fún ayé ọgbà bẹ́ẹ̀ ayé ọgbà bẹ́ẹ̀ àdúrà rẹ tó bá ṣe é fún un ní kọ̀kọ̀ gbogbo tó bá fẹ́ tọrọ ní gbangba gbogbo àwọn arìnrìn àjò Ọlọ́run bá wa sọ wọn ntọ́ ẹ̀kọ́ máa wí nìyẹn olùwọ̀n ọmọ bẹ́ẹ̀ sá àwọn tínú ń bí níwájú wọn ló ti ń sọ̀rọ̀ yẹn. ìyàwó sọ fẹ́ padà sọ ọ ní kí ni àwọn adúró mú bí ọ̀dà ẹ wàá mú kú níbi ìlú tẹ wà yìí bọ́jẹ́ bí ìlú kan ẹ lọ gba yàrá kan síbẹ̀ ẹ máa wá gba ohun tí ọ máa lò ara ẹ wálẹ̀ tán gba ara ẹ wálẹ̀ tán àbá abẹ lọ́hùn ọ̀padà tó bá ti padà tán o ibi tí aburú yìí ti wá ẹ rí ẹni tó wà ń di ọ̀rọ̀ yẹn fúnra ẹ̀ yọ̀ wá ìkà ẹ̀dá ó ti ka ọjọ́ tó yẹ pé kíní ẹni yẹn gbọ́dọ̀ já ọjà tí ó ya wèrè gangan wọn ò gbúròó nǹkan kan wọn ò sì gbọ́ pé kíyàwó ọpẹ bíjọ pé ẹgbà àwọn kíní kan lágbájá o kó ti jájá o kóhun ó tó wá ẹni tí bí òun ti wà ní ilé tí wọ́n gbà hun lágbájá ńkọ́ bó wà lára rẹ̀ kí ni wọ́n sọ fún ọ pé ń ṣe sí ọ̀sá tí ìle jù sí ọ̀sá tí pé bóyá òun lè assist yín ni o àwọn rárá wọ́n ti gbádùn àwọn tẹ̀ ní kódà ara wọn ti gbádùn dáadáa kò sí nǹkan kan mọ́ wọn ò tiẹ̀ ní pẹ́ padà ẹ má jẹ́ ọlọ́mọ o ẹ má jẹ́ ọlọ́mọ ẹjọ́ máa bọ̀ wá family house
káwọn pa ọ́pọ̀ tọ́jú rẹ̀ kẹ́ pa ọ́pọ̀ kẹ́ pin jẹ ìyàwó etí ẹ̀ mélòó ní yẹsà méjì ní tí òun wá owó fọ́kọ rẹ̀ kọ́ lọ wọ kílẹ̀ tí ń pe ikọ̀ rẹ̀ kọ́ lọ wọ pílẹ̀nì padà tẹ́nìkan bá sì bí ọ pé ń bọ̀ lọ́lọ́ pé ìdá akọ pé ìlú tọ́ lọ lọ́lọ́mọ́ o ọmọ àdá akọ bíi Togo bíi Ghana kọ́ lọ́lọ́ rí bọ̀dá rẹ̀ kan pé wọ́n bá wáṣẹ̀ kan jẹ́lújẹ́lú tí ọ máa ṣe ń bẹ̀ sọ ohun tí ó kórìíra etí wọn tó jẹ́ pé wọ́n bá gbọ́ nù wọ́n máa dùn òun ni ọ sọ arákùnrin yìí sì padà sọ́hun nìyẹn gbogbo nọ́mbà tí kálukú mọ̀ ó yí ipò ọ̀pọ̀ ẹni tó wà nílùú èbó ará Nàìjíríà ọ̀jọ́ gbádùn adá ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí pé ètò táwa ń ṣe ń bí àṣẹ nítorí àtijẹ òun mo fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí ni pé tí o bá ní ìmọ̀ kan ọ̀rọ̀ ànábì ni má dáa lò kéde rẹ̀ káyọ́ jàǹfààní rẹ̀ tí nǹkan kan bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń wúlò fáwọn ará àdúgbò rẹ̀ kéde rẹ̀ jó gbogbo ará ayé jáwọn náà jàǹfààní rẹ̀ níjọ́ náà lọ́hùn-ún táwọn àlejò wa bá mi látàbújá pé bàbá ọ̀nà ọ̀dọ́ yín yìí tá a bá fẹ́ máa júwe fáwọn èèyàn láyé kò sí fóònù rárá báwo láti á ṣe ẹ jẹ́ ká bá yín wá pépà kan nígbà yẹn aláwòye ń bẹ aláròye ń bẹ aláròye Oòduà ń bẹ akéde Oòduà ń bẹ gbogbo àwọn pépà yẹn sápọ̀ lọ lóríṣiríṣi báwo láti àwa ṣe wọ́n wá mú mi lọ́dọ̀ mo ti sọ̀rọ̀ yìí rí ọkùnrin Dòdó Balógun Ọlọ́run kan fọ̀run kí arákùnrin náà kì í kú ńgbà yẹn alọ́ka pistol lágége àwọn gan ni wọ́n sanwó lọ́jọ́ yẹn wọ́n ní ẹ fi nọ́mbà yín bẹ́ẹ̀ nìkan bá ti béèrè pé lágbájá báyìí iṣẹ́ báyìí pé àwọn nídìí ẹ lọ ra pépà báyìí ẹ bẹ́ẹ̀ nìkan bẹ̀ tó orúkọ rẹ̀ ń jẹ́ báyìí òun ni ẹ pè wọ́n dẹ̀ ń sanwó pépà yẹn lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn ènìyàn ń san àtàbújá bọ́ọ̀ tún yà àwọn kan tún dìde wọn ní bàbá kíní yìí ti pọ̀ kọjá pépà rédíò ọ̀yá ẹ̀jẹ̀ àgbẹ̀yìn síbẹ̀ ń tọ́ bàbá tó bí mi lọ́mọ sí wà láyé ńgbà yẹn wọ́n wá Ìbàdàn wá ní orí yẹn ti ṣẹlẹ̀ ní Amúlùdún FM àwa ń ṣètò èmi ká mọ̀ pé àwọn èèyàn ń pè láti eré ọ̀dọ̀ wa kódà àwọn tó gbé rédíò lọ bá bàbá mi láyé ńgbà yẹn pé àáfàá fẹ́ sọ̀rọ̀ àáfàá bò àbáwọn kan tó ti bu ọ lọ eré rédíò bàbá wa gbọ́ ohun ọmọ òun ní sọ̀rọ̀ yìí à ń parí ètò gbàrà wọn ni wọ́n pè mí wọ́n ní talẹ́ni tó sanwó ètò yìí mo dárúkọ ń tọ̀ wọ́n ṣàdúrà fún tọ́pọ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ lórí rédíò yìí àwọn èèyàn sọ pé ìgbà mi ń bẹ iná Nàìjíríà lápapọ̀ kò tiẹ̀ gún régé ìgbà mi ń bẹ àwọn lè máa túnu rédíò kọ́mọ̀mù ẹ dákun ṣé báwọn kọ̀nẹ́ẹ̀tì kìíní mọ́ Facebook irọ́ wọ́n ní àní ẹ bá wa kọ̀nẹ́ẹ̀tì ẹ mọ́ bọ́jọ́sẹ̀ kan àwọn máa bá ń bẹ̀ wọ́n tẹ̀ fi báyà lórí Facebook nìyẹn public ní gúrùpù yìí wà tẹ́lẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n náà wọ́n ní ẹ yọ ọ́ kúrò ẹ sọ the secret àbí close ẹ̀ kìí ṣe irú wá ògìrìwá èèyàn ni ọ wà ń bẹ̀ ó lójú
ìwọ tó bá bára rẹ̀ mẹ́ mo kí ọ kú oríire. ẹ̀yin náà máa mọ̀ pé àwọn kan tẹ́ máa gbọ́n bẹ́ẹ̀ àwọn kan tó gbọ́ngbọ́n ni. àwọn ọ̀nà tí èèyàn lè fi jàjàbọ́ kúrò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń jani òun là ń tú àṣírí rẹ̀ yìí. ọlọ́run ọba àlékè ọlá kó máa ṣàánú wa kó sì kẹ́ wa ni. mo gba àlejò kan ní àná. àlejò yìí ti kọ́kọ́ pè mí ní Ìbàdàn tí mo lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ìgbà tí mo ní gbogbo èèyàn má pè mí mọ́ lórí ọ̀rọ̀ àlá táwọn èèyàn hùwà tó bí mi nínú. arábìnrin yìí ní bàbá ẹ má ṣe bẹ́ẹ̀, obìnrin yìí pè mí lẹ́ẹ̀mẹ́ta mò ń bu ni kò dún o wàláì kò dún. àná mo ní wọn má pè mí mọ́ Ọlọ́run ti gbọ́ sáà bó ṣe kí mọ́tò mọ́lẹ̀ láti ilé ènìyàn bá wá ká mọ́lẹ̀ kí n tó tíráfù tí mo ṣe ẹ̀dẹ́ yìí. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o. ó ní òun ní ẹni tẹ ẹni kọ́ má pè yín mọ́sà. òun rí i pé àwọn èèyàn múnú bí yín. lẹ́nu ìṣẹ́jú márùn-ún tóun náà jókòó lọ́dọ̀ yín òun ti rí àwọn nǹkan tó ṣẹlẹ̀. táwọn àlejò ní àbí báwọn èèyàn ṣe ń wọlé tí wọ́n ń jáde. sà bí aburú ṣe wà nú èèyàn bẹ́ẹ̀ ni dáadáa wà. ó ní ẹ má díjú pa fún gbogbo èèyàn ẹ dákun fọlọ́run bẹ̀yìn. mo ní bó sì ti wá wí ó ti tán nù mí. obìnrin yìí wá lọ ròyìn mi fún àwọn èèyàn kan ó ní wọn ó pè mí. àwọn kan lamẹ́ríkà ẹnìkan ní Nàìjíríà wọ́n wá pè mí pàápàá ìgbà tí mo wà ń bàdàn èmi ò kúkú mọ̀ ọ̀rọ̀ àlá làwọn ènìyàn sọ èmi sì dá wọn lóhùn tèmi. ó wá bi wọ́n padà pé ǹjẹ́ ẹni yìí dá yín lóhùn dára wọn ni ẹni yìí astagfirullah wa tubule àwa náà kọ́ ọlọ́run ni ó dá lóhùn dáadáa. ìwọ̀n tí mo kàn rí lórí ọ̀rọ̀ ẹnì kẹta ni pé ń sọ fún wa pé sà ẹ jọ̀ọ́ store nọ́mbà mi o a máa jọ sọ̀rọ̀ òun ó sì rí yín lójúkorojú. èmi ò ká kí ni mo fẹ́ fi nọ́mbà èmi ò bá store nọ́mbà ẹ̀. gbogbo mo sọ wà ń bàdàn ló ń pè mí á kí mi á pè mí á kí mi. lẹ́tà ni wúmà yẹn wá pè mí pé àwọn ẹnìkan pè yín àwọn mẹ́ta mo lé mi ò rántí o ọlẹ̀ lè rántí. ó ní ẹnìkan tó pè yín tó sọ fún yín pé kẹ́ store nọ́mbà òun. ó ní èèyàn báyìí ni. ó ní èèyàn báyìí ni. mo ní hàn ó ní bẹ́ẹ̀ ni. torí ó ní bẹ́ẹ̀ ni n tó ń fi sọ pé ẹ má díjú pa fáwọn èèyàn nìyẹn. tí mo bá pa irọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yẹn kọ́lọ́hún kó jẹ mí níyà lórí ẹ̀. ètò tá à ń rọra ń ṣe yìí àwọn olówó náà wọ́n máa ń gbọ́ wọ́n ń gbọ́ dáadáa wọ́n ń gbọ́ gan-an ni. téèyàn bá ti rẹ́ni tí mo wí iṣẹ́ mi ì fẹ́ dárúkọ ẹni náà ni ní Nàìjíríà yìí kì í ṣe olóṣèlú kì í ṣe olóṣèlú ṣùgbọ́n ní àgbáyé nọ́mbà rẹ̀ ń bẹ nù wọn. òun gangan kọ́ ló yọjú sí mi o lára àwọn ọ̀rẹ́ rẹ̀. ẹnìyàn kan pè mí ní láàárọ̀ àná sà ǹjẹ́ wà ń lé mo ní mo wà ń lé wọ́n ní dáìfà ń gbé mi bọ̀ wá báyìí. òun lòun yọjú síwájú yín yìí. ìfẹ́ dákọ̀ bó ń tọ̀hún ṣe jẹ́ ìsì fẹ́ júwe kẹ́ ẹ lè mọ̀. ẹ̀yin rèé ó lóun rèé o.
ẹ máa gbọ́ àwọn ètò dáadáa torí pé ẹ̀kọ́ wà ńbẹ̀. àdúpẹ́ o ṣé àmọ̀ pé olówó máa sọ pé òun ò ní ṣòro orí olówó gan ni ṣòro wá pọ̀jù sí. gbogbo àṣàṣì orí olówó làwọn èèyàn máa ń rọ sí. ta ní ọbẹ̀ lọ́hùn kọ́ àwọn apàdé Dangote ẹ ṣàlàyé kílẹ̀ wí. ta ní ọbẹ̀ lọ́hùn kí Tinubu ọmọ rẹ̀ nù pé mu. àwọn táwọn èèyàn wa rán ni pé oníwọ̀ fẹ́ ran tí bàtàrí àbí kí àní ọ máa sáré débi ọ̀sáré dọ̀bálẹ̀ torí owó ni. ẹ wo iye àṣàṣì tí ó máa pàdé pọ̀ lórí olówó. bẹ́ẹ̀ ni àṣàṣì láráyé fi da olówó láàmú. ni wọ́n pa á lọ́mọ ni wọ́n pa á níyàwó oríṣiríṣiríṣi ni wọ́n máa pàdé pọ̀ lórí ẹ̀. olówó tó bá wá gbọ́n yà káwọn àfa àtọ́ra àtàwọn wòlíì rẹ̀ ẹ̀ sá máa bá ń sa ìyẹn ẹ wá láti Ìlọrin ẹ̀yẹn wá láti Ìbàdàn ẹ̀yẹn oníṣẹ́ méjì ẹ̀yẹn Kùránì ni ẹ sá máa sàn ní ojúmọ́. ẹ má dẹ́lòmíì lọ èmi nìkan ni ẹ sá máa fèsì gbogbo wọn ẹ bá ń rí ẹ máa sọ fún mi ẹ̀yin wòlíì ọ̀yá títí ọ̀yá ẹ máa lórí òkè fún mi ní ojúmọ́ ń bọ̀ ní kí n mọ wàhálà tí wàá fẹ́ wá. tọ́lọ́run bá fẹ́ lọ láàrẹ̀ lórí ẹ̀ ló kù àdúrà àwọn ọgbà o. gbogbo yín tẹ ẹlẹ́ǹgbẹ́ tó wa tẹ ẹlẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ wà ń bẹ àdúpẹ́ Ọlọ́run bá àdúpẹ́ fún yín. gbogbo àwọn ọ̀nà tí ọmọ aráyé fi gbògo èèyàn yìí ẹ dẹ́kun ẹ jẹ́ ká máa ṣọ́ra sí i. ẹ jẹ́ ká máa ṣọ́ ara sí i. ọ̀rẹ́ mi ni mo finú tán láyé àtijọ́. ọkọ mi ni mo finú tán láyé àtijọ́. ìyàwó mi ni mo finú tán láyé àtijọ́. ìfẹ́ òdodo wà láwọn tí gbàbọ̀dè fúnra wọn. àwọn tí kì í gbàbọ̀dè ń bẹ. àìsà ìyàwó yín lè lówó jù yín lọ ẹ má bínú. ẹ má bínú sí bá a ṣe tòrìn àjò yín nìyẹn. omi àti yẹ̀pẹ̀ wọ́n jọ lólé ayé ni. níbi omi àti yẹ̀pẹ̀ bá sì wà àrísìkí náà pọ̀ rẹpẹtẹ. owó máa ń wà lọ́wọ́ ọkọ ju ìyàwó lọ torí pé àdíjà náà lówó jà nábì lọ. ṣùgbọ́n Ọlọ́run fi àjùlọ hàn àdíjà pé ànábì yìí kò sóhun tó tọrọ lọ́wọ́ wa tá a lè fún. ọ̀gá olówó lànábì. ànábì tọrọ kí gbogbo ilé òun kó kún fowó kọ́dẹ̀dẹ̀ òun kó kún fowó. àwa àlùmọ̀ tá à ń bọ̀ lẹ́yìn èyí táwọn ọ̀dánwò yóò burúkú jù yẹn lọ. tẹnita bá pè láàfáà ní kó sọ bá a ṣe lè bọ́ lọ́wọ́ ìyà Ọlọ́run fún gbogbo wa. gbogbo wa ká lówó o. gbogbo wa kọ́ la á sì kọ́lé. gbogbo wa kọ́ la á sì ra mọ́tò. àmọ́ bẹ́ẹ̀yàn bọ́ fẹ́ bọ́kọ̀ ayé ọ̀kọ́lé fún. ó kù ìṣẹ́jú kan tí ó lò láyé ayé ọ̀kọ́lé fún. òun ni sàárè. ọlọ́mọdé yóò ti kọ́lé òjò fún wa báyìí o. ẹ jẹ́ ká ṣe dáadáa. àbínúgbáyé ló bí ọ̀tá o. hatred. ká máa bínú ara ẹni òun ló bí ọ̀tá. òun ló ní ká máa persecute ọ̀gá ara ẹni. nílẹ̀ Yorùbá tọ́ ọ bá sá aṣọ títa ẹ̀rí pa àwọn èèyàn máa sáré máa kásán wọn wọ́n ní rí ọ̀gbọ́dọ̀ ṣẹ̀ sí wọ́n lójú ọ̀gbọ́dọ̀ onítùmọ̀ rí ọ̀gbọ́dọ̀ ṣẹ̀ sí ojú ọ̀gbọ́dọ̀ ṣẹ̀ sí kọ́ torí pé àwọn amòòkùnṣèkà ẹ̀dá wọn a máa mú aṣọ orí ìkọ́ wọn a máa gé ń bẹ̀. ẹni wọn bá sì gé aṣọ rẹ̀ lórí ìkọ́ kọ̀sára tí wọn ò lè fi dá
ẹ gbádùn mi kò sí àrà tí wọn ò lè fi dá àwọn ìka ènìyàn. Ọlọ́run má jà yóò fi wá dára àbúrú. Wọn ò tiẹ̀ lè rí nǹkan kan sí lára wa ni. Àdúrà tá a máa ṣe nìyẹn. Ọlọ́run ọba tó ní sọ rẹ̀ kó má kà á kúrò lára wa. Àánú Ọlọ́run làwa ń fi gbogbo ọjọ́ ayé wa tọrọ. Ọlọ́run má kájú àánú rẹ̀ kúrò lára ẹni kọ̀ọ̀kan wa. Ọlá nàbí la hawla wala quwwata illa billah. Ẹ má bínú, mo ti ní àlejò. Ẹni tó bá ní ìbéèrè láàrin ìṣẹ́jú mẹ́ta ẹ lè bí mi. Tẹ́ ẹ bá ti bí mi á dára wa lóhùn. Láàrin ìṣẹ́jú mẹ́ta ẹni ó bá ní ìbéèrè ẹ bí mi á dára wa ní ohùn. Àdúrà yẹn ó gbà o, tètèmí náà gbà o, á ra àánú gbà o, èmi náà ra àánú gbà o. Ọlá nàbí sallallahu alaihi wasallam. Hello sir. Wa alaikum salam. Alhaji Dangote. Alhaji Dangote. Mẹ́mi gan déwájú rẹ̀. Mọ́lá mẹ́mi gan déwájú ẹ̀. Àdúrà yẹn ó gbà. Ẹ ra àánú gbà agbára Ọlọ́run. Báwo lára yín? Ọlánàbí sójú yẹn ọ̀pá yín délé lánàá. Mo sì wà lẹ́kọ̀ọ́, mi ò tí travel. Kí n tó lè travel àwẹ̀ yẹn á bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn. Mo láwọn àlejò kan lánàá ni kí n tó dáhùn lóhùn tó pẹ́. Mo ń ṣe program lọ́wọ́, tí n bá parí ètò á sọ̀rọ̀. Ṣé bí nọ́mbà yìí wà ní WhatsApp? Alright, ẹ text ẹ sí mi so màá add yín sí WhatsApp ṣẹgbọ́. Eléyìí ò sí ní WhatsApp, kò sí ní WhatsApp, kò sí ní WhatsApp. Alright, yeah, yes sir. Kásá máa ṣe dáadáa. Ẹ ti rí ń sìn. Ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ òun nọ́mbà rẹ̀ wọlé yìí. Wàláhì tàláhì súnmọ́bìláhì òun ní kọ́ rẹ̀ wọlé yìí. Ibi tó nira fẹ́nìkan láti wọ̀ ìrọ̀rùn làwọn ẹnìkan ń wọ̀. Bàbá yìí mo tún wò lánàá. Ibi tí confidence yẹn dé, ọmọ ẹnìyẹn kan ṣèyàwó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹni tó lówó jù lágbàáyé wá bẹ́ẹ̀. Yìí ní dáko ẹnìkan Bill Gates òun ni mo padà sọ yẹn. Kọ́ ọmọ yẹn sì ń wọlé. Sir, I want to see you urgently. Mo ní a máa dúra wa lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí o, ẹ ra àánú gbà o. Ọwọ́ ti yín náà kànkè, ẹ ra àánú gbà lágbára Ọlọ́run. Dáadáa tẹ́ ẹ máa ń ṣe, ẹ máa ṣe lọ. Ẹ má fi rọ́kún nínú ìrìn àjò yín. Gbogbo ohun tẹ́ ẹ fẹ́ lọ Ọlọ́run ó ṣe, ohun tẹ́ ẹ fẹ́ Ọlọ́run ó lè jìnnà sí Ọlánàbí. Ẹni ó bá ní ìbéèrè láàrin ìṣẹ́jú mẹ́ta mi ní pẹ́ quit torí àwọn àlejò tó wà nídòkó.
Fún okay, Alhaji mo ti rí nọ́mbà WhatsApp tẹ́ send sí mi. Àdúrà gbogbo yín tẹ̀ ń wò mí ọgbà o. Alhaji mo ti rí, ẹ má kọ́ ọmọ mo ti rí. Tó a ní gbára wa lásìkò torí bàbá tí mò ń sọ̀rọ̀ àwọn náà wọ́n ń pè yẹn WhatsApp call wọn ni wọ́n fi ń wọlé fídíò call ní WhatsApp wọ́n fi ń pè mí. Gbogbo yín tẹ̀ ń wò mí ojú ayọ̀ yín ò ní fọ́ o, etí yín ò ní di o, àdúrà yín ọgbà o, ẹ ra àánú gbà o lágbára Ọlọ́run. Orúkọ mi ni Lukman ọmọ Àyándàrè, àbí mi ní ìlú Seyin, ìlú Èkó ni mò ń gbé, Akínọlá Street. Hello? Hello? Wow, ta lẹni tó pè é? Hello? Kí ló ṣẹlẹ̀? Mi ò rí ẹ látàárọ̀. Yọ sí mi sìn. Níbo ló wà? All right. Gbogbo yín lẹ́ẹ̀rọ àánú gbà ọ́ ní agbára Ọlọ́run. Níbi ayé tí mú dáadáa ẹ̀ bá wọn mú ń bẹ̀. Níbi ayé tí mú pé ògo ẹ̀ bá wọn mú ń bẹ̀. Ilẹ̀ àánú Ọlọ́run ọba kì í sú. Ẹ̀ ní ṣerú ẹgbẹ́ yín o. Ẹ̀ rà àánú gbà ọ́ aláàánábì. Èmi á máa fòyí sí lọ. Nínú àwẹ̀ títí kó tó di on the 10 mo ń bọ̀ wá síbàdàn. Láti bẹ̀ màá dé Òṣogbo, láti bẹ̀ Àkúrẹ́, látàkúrẹ́ Àbújá. Ó fẹ́ rí mi má jẹ̀rú ọba o. Àkúrẹ́, Àbújá, Òṣogbo, Ìbàdàn. Ṣùgbọ́n máa pẹ́ síbàdàn dáadáa. Gbogbo àwọn ìlú tí mo dákọ lẹ́yìn rẹ̀ 2 days ni màá lò mẹ́. Àdúrà wọ́n gbà ọ́, ara àánú gbà ọ́. Ẹ̀yin èèyàn wa nílùú London, àwa náà ń bọ̀ wá láìpẹ́ láì jìnnà, ẹ rí wa. Àdúrà wọ́n gbà ọ́, ayọ̀ ni o. Arábìnrin Owólabí Muyinọlá Doyinsọ́lá wọ́n ní ẹjọ́ sà, àwọn làálàá kan pé àwọn rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ òkun inú ilẹ̀. Ọ̀pọ̀ ẹjọ́ kí ni ìtumọ̀ àláì? Ohun tí à ń pè ní òkun ilẹ̀ nílẹ̀ Yorùbá òun ni ejò. Tó bá jẹ́ pé bí ìgbà àkọ́kọ́ tẹ láàláì ni ó fúyẹ́ díẹ̀, ṣùgbọ́n tó bá jẹ́ pé àláì tí ń wá lemọ́lemọ́ ìtumọ̀ rẹ̀ le díẹ̀. Tó bá jẹ́ pé bí ẹ ṣe rí àwọn ejò yìí tí wọ́n pọ̀ rẹpẹtẹ, wọn ò ṣe nǹkan kan fún yín, ẹ̀ ń lọ yín. Iṣẹ́ àwọn amọ̀òkùnṣìkà ni, àní kó sí páńpẹ́ ayé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ejò yìí bá ń lé yín kiri lójú oorun, àṣàsí nìyí. Àṣàsí ọwọ́ ọ̀tá lélẹ́yìí, àṣàṣì ayé ò ní bá wa. Tó bá yá pé ẹ̀ ń rí ní ọ̀rọ̀ yìí kò yé mi dáadáa o.
ẹ tún ti tún mi sọ pé omi òkun inú. Ẹ pè mí sórí 080 32 98 32 98 32 98 32 98 32 98 32 98 32 98 00 ló bẹ̀rẹ̀. Ẹ pè sórí rẹ̀ kẹ́ ṣàlàyé fún mi dáadáa sọ ká lè sọ fún wa. Ẹ̀yin lẹ́ẹ̀dá wa dúró báyìí o. Ẹ pè sórí 080 32 98 32 98 mo retí kọ́ yín báyìí. Ìyáàfin yìí wọ́n láwọn ṣe mistake ni o. Wọ́n ní ẹjọ́ sà mo ṣe mistake ni o. Mo rí omi tó kún inú ilé ọ̀dà báyìí. Tí a bá rí omi tí ń sun nínú yàrá èèyàn ọ̀tọ̀ nìyẹn. Tí a bá rí òjò tọ́rọ̀ tó jẹ́ pé yàrá èèyàn nìkan lomi kún ó di mélòó? Ó di méjì. Ìtumọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ bí kan náà ló forí sọ. Tó bá jẹ́ pé inú ilé tẹ́ ti láàláì ẹ̀rẹ́ǹtì ibẹ̀ ni wọ́n fọlọ́run bẹ̀ yẹn má ti kú mbẹ́. Ẹ rí owó dáadáa nínú ilé yìí nǹkan rọrùn fún yín. Nǹkan máa rọrùn fún yín ṣùgbọ́n ẹ ṣe sùúrù. Àsìkò tẹ́ láàláì nǹkan táìtì díẹ̀ ṣùgbọ́n ẹ ṣe sùúrù. Ara ó padà dẹ̀yìn nínú ilé tẹ́ wà yìí. Ẹ̀gbin tẹ́ tó wù kẹ́rí ń bẹ̀ ẹ ṣe sùúrù ẹ rí àánú gbà kò sì jẹ́nu. Ṣùgbọ́n tọ́jọ́ bá pààyàn wọnú ilé òun ní ọ̀dá. Ìdààmú ni Ọlọ́run má kó dààmú bá wa. Ṣé ti gbọ́ báyìí kò sì jẹ́nu. Abátúrẹ́ni tó ní tí ó béèrè láàrin ìṣẹ́jú mẹ́ta sí torí mi ní fẹ́ kí n kúrò tán káwọn èèyàn máa sọ pé mo béèrè ẹ̀dá mi lóhùn sàn. Any country béèrè báyìí àdá ẹ lóhùn. Ẹ bá ti text àbáyín kà. Arábìnrin Adébímpé ṣọ́bà mọ́wọ́ ikọ̀ àwọn Ìjẹ̀bú ní máa jẹ́rú ikọ̀ báyìí. Wọ́n ní ẹjọ́ sà mo láàlá wípé mo rí míìkì ó kún inú ilé. Àlá lásán leléyìí kò ní ìtumọ̀ kankan. Àlá lásán ni eléyìí kò ní ìtumọ̀ kankan. Àlá níbi títí ń bọ̀ ibi tó dé dúró àti ibi tí àlá ń lọ eléyìí ò ní ìtumọ̀ kankan. Àlá lásán ni. Tẹ́ bá lẹ́yìn ń tajà lójú oorun ìyẹn yàtọ̀ ṣùgbọ́n pé rí míìkì ó kúnnú ilé ọ̀tọ̀ ni. Àlá lásán ni. Ṣọ́ yẹ yín àwọn àlá kan tí ń bẹ̀ tẹ́ ẹ̀ rántí. Ṣé ń gbọ́ dáadáa báyìí àwọn àlá kan tí ń bọ̀ tẹ́ ẹ̀ rántí kìí ṣe pé mo rí míìkì ó kúnnú ilé yìí nìkan. Ẹ wo iye wákàtí tá a fi ń sùn ṣùgbọ́n sì jẹ́ nìyẹn. Ẹni bá tún níbèrè láàrin ìṣẹ́jú mẹ́ta ẹ dáhùn. Bóyá wá sí Cameroon bó ṣe fẹ́ tó ara rẹ̀ wọ́n rántí bó ṣẹ́kù 520 people ńlá wọn tí wọ́n kú ọ̀pọ̀ fún ló ṣe Liberia kó 97 99 pèlè tó ṣe ní 2003 150,000 lèèyàn tó kú léyìí
àbárẹ́ni tó ní ìbéèrè kankan mọ́ èmi á máa fèyí sí lọ ká fúnra wa ní ìkìlọ̀ 2 sí 3. ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ ẹ máa ń pósìtì àlá sínú inú wọ́ọ̀ mi àbí inú inbox mi ẹ má dánrú ẹ̀ wò mọ́ bẹ́ẹ̀ bá kọ síbẹ̀ mi ní kà á màá dìlítì ẹni. tẹ́ bá wo àkọlé orí gúrùpù yìí WhatsApp or calling àti kọ nọ́mbà tẹ́ ẹ lè pè sí. bákan náà tá a bá pósìtì nǹkan ẹ má máa béèrè nǹkan míì mọ́ lábẹ́ kọ́mẹ́ǹtì tí a bá kọ. yes coming. tí a bá pósìtì nǹkan sit down. tá a bá pósìtì nǹkan ẹ má kọ nǹkan míì mọ́ sábẹ́ rẹ̀. tó o bá fẹ́ béèrè nǹkan call me or message me in WhatsApp. option méjì tí mo fi lẹ́ nìyí. mo máa ń dìlítì ẹni mi ní dáhùn àwọn ọ̀nà kan nìyẹn. ẹlẹ́lẹ́ẹ̀kejì à ń sọ fáwọn èèyàn yìí pé gbogbo ẹni ó bá nídìí ìrànwọ́ kálukú yọjú sí mi àní gba kọ́bọ̀ lọ́wọ́ wọn. oore la ní ká ṣe àwọn kan tó ti sọ ọ́ dìbò mọ́ra wọn lọ́wọ́. wọ́n ní láti máa pè mí pé ẹjọ́ òun nídìí iṣẹ́ kan báyìí ẹjọ́ ẹ bó ń kó wá Ṣàngó lọ́dọ̀ wọn ẹ bó ń kó wá a ti gbarú kọ́ báyìí ó lé ní 100 tí ó papọ̀ mọ́ra wọn. ẹ̀rọ máa sọ fún mi pé ẹjọ́ text ẹ̀ sí mi mo ṣe lè ṣe é. ìgbà tó wá mọ̀ bẹ́ẹ̀ kí ni ìjọ pé general hospital kò pè kánú doctor ọbẹ̀ oníkọ́ text bó ṣe treat ara rẹ̀ sí o. ara àfojúdi ta ní káwọn èèyàn má máa ṣe mọ́ lélẹ́yìn èmi ti káwọ́ mi ró. ń ta ní bẹ́yàn bá déwájú wa ra gbogbo nǹkan tá a fi ṣiṣẹ́ fún àní bíìlì rẹ̀. ńlá wí fáwọn èèyàn tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ti ní ká padà sí bá a ti ń ṣe tẹ́lẹ̀. bọ́ọ̀ bá ti pè tó lo nídìí nǹkan iye tó sàn ní àá ti bọ́ ṣiṣẹ́ rẹ̀. any country tó wà àá bọ̀ sẹ́ndì sílẹ̀ síbẹ̀. owó tí DHL yóò fi gbé ọ̀sán owó tí UPS yóò fi gbé tó bá yẹ pé UPS la bá lò ó rí níbi receipt tàbá scan rẹ̀ sí ọ so ọ̀sánwó rẹ̀. èmi ò mọ̀ yí pé àwọn èèyàn tún gba kéèyàn fẹ́ ṣàánú wọn kó tún láti máa pe nọ́mbà mi pé ẹjọ́ ẹ bá wọn gbé wá bá wọn. sọ yẹ kó rí bẹ́ẹ̀. a ní ká dín ní àjò àwọn èèyàn kù ni pé wàhálà pọ̀ nú ayé èmi ò mọ̀ yí pé wọn ò gbà bẹ́ẹ̀ so èmi náà ti káwọ́ mi ró àṣẹ bẹ́ẹ̀ ni. Akínọlá ni mò ń gbé o number 29 my consultation fee 2000 ni consultation fee mi 2000 ni. ó ti wá jẹ́ àwa tá a jọmọ inú ìwọ lọ ń bẹ́nẹ́fìtì mi àmì ọ̀ bẹ́nẹ́fìtì ìwọ 2000 naira ni lórí iṣu kan tí a bá dára ẹ̀ lójú ọ̀bọ̀ gbangba ní káyé orí ọ ìwọ́n tó ọ̀dà bèrè sí ìwọ gan mọ̀ pé ọlọ́run fi yé wa kì í ṣagbára wa ló débẹ̀. orí fóònù ni físíkà ọ̀rọ̀ yẹjú sí mi ní 2000 ni. àwọn èèyàn náà lọ sọ pé ká máa sọ ọ́ ẹ máa sọ ọ́ fún wọn bó ṣe jẹ́ nìyí. Mr. Amudajo Tòkèdé àlàáfíà sà mo láàlá kan pé mo lo kinní kan lójú oorun bí àṣejẹ aláìfura làláì jẹ́ gbọ́ dáadáa báyìí tí èèyàn bá ṣe nǹkan jẹ fún rẹ̀ lójú oorun ẹni yìí ẹni fọwọ́ ara yín ṣera yín táyé bá wá ṣe nǹkan tí wọ́n gbé fún èèyàn jẹ lójú oorun nǹkan burúkú ni ẹbọ ni. ìgbà tó jẹ́ pé fúnra ara yín lè fọwọ́ ara yín ṣe yìí fúnra ara yín náà lè tùdí ara yín ẹni yìí jọ ẹni tí mo mọ̀ ẹ pè mí lẹ́yìn ètò màá direct yín mo sì jẹ́ nìyẹn. Adébímpé sọ́ba mọ́wọ́ àbí ẹ má bínú màá ṣe pé orúkọ yìí o ẹ jẹ́ sàmú fẹ́ wá rí yín tó bá jẹ́ pé Èkó yìí lẹ bá ń gbé ẹ bá ti wọ mọ́tò
bẹ́ẹ̀ bá mọ mọ́tò tẹ̀lé wọ̀dé Bàrígà tó bá jẹ́ pé láti bí Ṣàngó Agége Ìkẹjà ni ẹ ṣàwọ̀ mọ́tò dé Òṣòdì under bridge láti under bridge Òṣòdì ẹ wọ Bàrígà straight ibi yòówù wọn bá ti jẹ ayín Bàrígà yẹn sọ́dọ̀ lọ́kadà dókè ní Akínọlá street lẹ́yìn lọ number 29 yàrá kejì lápá ọ̀tún second by the right ọ̀tún ṣùgbọ́n tó bá jẹ́ pé bí òyìnbó lẹ fẹ́ bá wọlé látọ̀ òyìnbó Bàrígà street wà wọ́n á já yín ní bus stop nílàjẹ bí wọ́n bá ti já yín ní last bus stop ẹgbọ́kadà kẹ́ ní Akínọlá number 29 tó bá dẹ̀ jẹ́ pé láti bí Lagos Island lẹ ti ń bọ̀ àjà nkankan ẹ wọ mọ́tò tí ń lọ Bàrígà tó bá ti jẹ́ pé láti Island ni the last bus stop tí wọ́n já yín ní Bàrígà láti bẹ̀ náà ni ẹ ti gbọ́kadà ní ilé epo kẹlẹ́yìn lọ Akínọlá number 29 káyọ̀ pé láti bí àjà ni ẹ wọ mọ́tò tí ń lọ Òṣòdì ẹ bọ́lẹ̀ ní Yànà Òwòrò tẹ bá ti bọ́lẹ̀ ní Yànà Òwòrò ẹ̀yẹn sá cross bridge yẹn kọjá sódì kejì ẹ ra trek síwájú ẹ ra àwọn nàpẹ́pù àwọn nàpẹ́pù tẹ rí ẹ wọ Bàrígà straight the last bus stop tó máa já yín ẹ gbọ́kadà kẹ́ni Akínọlá number 29 àdúrà yẹn gbà ọ ẹ ra àdúgbà God bless you salamu alaykum rahmatulah barakatu ìwọ tó o bá fẹ́ rí mi má dájọ́ má da ọ̀sùn tí wọ́n bá ń pè Mr. Bisi all the time Ọlọ́run kò fún wa nísìnyí àgbà kọ́ ọmọdún ni bọ́dà àárọ̀ náà àwọn ọmọ fẹ́ rí yín mo fẹ́ rí yín ọ̀nà wájì wọ́n ti búùkù kalẹ̀ rẹpẹtẹ wòmí èmi ẹ ṣe àfọ̀ orí mídíà wàláhì mo fọlọ́run búra gbogbo bàbá sọ nǹkan bọ́rọ̀ bá jẹ́ méjì ó mú mẹ́ta tiẹ̀ mọ́wọ́ tó máa kíyèsí tó sì dúpẹ́ ẹlòmíì fẹ́ jáde kọ̀ mọ́bi tó lè lọ o ìwá bọ́ ọ̀fẹ́ wá èmi kò ti sanwó mọ́tò ni èmi á wá ibà wà lálẹ́ afẹ́ ṣiṣẹ́ tú sílẹ̀ àwa náà sì ń gba ládá lórí ẹ̀ àdúrà gbogbo wọ́jọ́ gbà àdúrà wọ́gbà ara àdúgbà God bless you salamu alaykum rahmatulah barakatu.